Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn Kayegbo ló ń dé sí ojú ìwòran yín láti ìkànnì jígí alára. Oluwaseun Adeoye lórúkọ tèmi. Ṣáájú ẹ já gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ní ìpínlẹ̀ Bauchi, arákùnrin kan gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra o lásìkò ìgbà tí wọ́n ń dán ayẹta ìbọn wò lára rẹ̀. Àwọn oníṣòwò ẹja ṣe ìwọ́de o lórí bí owó ẹja ṣe gbẹnu sókè ní ìpínlẹ̀ Ògùn. Ìyá àgbàlagbà kan tó jẹ́ ìyá ọlọ́mọ mẹ́sàn-án gba ẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Delta. Ní ìpínlẹ̀ Benue, arákùnrin ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n kan gba ẹ̀mí ara rẹ̀ o látàrí bí kò ṣe rí gbèsè tó yá fún okòwò rẹ̀ san. Ní ìpínlẹ̀ Bauchi, àwọn jàǹdùkú kan tínú bí gba ẹ̀mí afurasí adigunjalè kan. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí. Ní báyìí ẹ jẹ́ ká gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Arákùnrin kan gbẹ̀mí mì nígbà tí wọ́n ń dán ayẹta ìbọn wò lára rẹ̀ ní ìpínlẹ̀ Bauchi. Arákùnrin ọ̀hún ti ṣe ẹni ọdún 43 ni wọ́n ti fi ìbọn gba ẹ̀mí ẹ̀ báyìí o lásìkò ìgbà tí babaláwo kan tí ó ń dán ayẹta ìbọn wò lára òun àti àwọn mẹ́ta míì ní ìpínlẹ̀ Bauchi. Arákùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammadu Ali ti ṣe olùgbé abúlé Daimawa ní ìjọba ìbílẹ̀ Zaki ní ìpínlẹ̀ Bauchi ni ó lọ inú igbó kan ní agbègbè Daimawa pẹ̀lú àwọn mẹ́ta kan láti rí bóyá oògùn kan tí wọ́n ṣe yóò dènà ìbọn lára rẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi SP Ahmed Wakili sọ wípé afurasí náà àti àwọn mẹ́ta míì tí wọ́n jọ wà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n fi ẹsẹ̀ fẹ́ o lásìkò tí àwọn ọlọ́pàá ya bò wọ́n. Ó ní gbogbo wọn ni wọ́n kóra wọn jọ nínú igbó náà lójúnà àti ṣe àyẹ̀wò oògùn ayẹta lára arákùnrin olóògbé náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammadu Murtala Ali ti ṣe ẹni ọdún 43. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà ní níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò náà ni wọ́n ti fi ìbọn àgbélẹ̀rọ náà gba ẹ̀mí Murtala Muhammed tí ìbọn náà sì wọlé sí lára. Wọ́n ní ìbọn lápákí ìbọn lápákí ta ló lè jẹ́ kí wọ́n dojú ọkàn wọn. Àwọn oníṣòwò ẹja ṣe ìwọ́de lórí bí owó ẹja ṣe di ọ̀wọ́n gógó ní ìpínlẹ̀ Ògùn. Àwọn oníṣòwò ẹja ọ̀hún ni wọ́n kóra wọn jọ lógúnlógún àti lọ́gbọ̀nlọ́gbọ̀n lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí láti ṣe ìwọ́de lórí bí owó tí wọ́n ń ta ẹja ṣe di ọ̀wọ́n gógó ní ìdá 100 nínú 100 nílùú Abẹ́òkúta tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ògùn. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé irú ìwọ́de yìí náà ti kọ́kọ́ wáyé o nílùú Ṣàgámù ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ààfin Àkárìgbò tìlú Ìṣàgámù tí ṣe ọba aláyé ilẹ̀ Rẹ́mọ Ọba Babátúndé Àjàyí níbi tí wọ́n ti fi àìdùnnú wọn lórí bí owó tí wọ́n ń ta ẹja ṣe di ọ̀wọ́n gógó. Àwọn olùṣèwọ́de náà lábẹ́ àsíá ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Fish and Seafood Sellers Association of Nigeria ni wọ́n yabo ọ́fíìsì gómìnà tó wà ní Òkè Mọ́sàn nílùú Abẹ́òkúta pẹ̀lú àwọn àkọlé lóríṣiríṣi láti ṣe ìfẹ̀hónúhàn náà. Ẹni tí ń ṣe alága ẹgbẹ́ àwọn tí wọ́n ń ta ẹja náà tí orúkọ rẹ̀ jẹ́ Owólabí Ọ̀nàjọ́bí sọ wípé bí owó ẹja ṣe ń fi ojoojúmọ́ di ọ̀wọ́n gógó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àwọn kúrò nínú okòwò ẹja títà náà. Ó ní àwọn
ni àwọn oníbàárà wọn máa ń dá lẹ́bi o lórí ọ̀wọ́n gógó náà. Ó wá fi àsìkò náà rọ ìjọba o láti tètè wá nǹkan ṣe sí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti ṣe dẹnu kọlẹ̀ báyìí tí ó sì mú kí gbogbo nǹkan gbẹnu sókè. Ìyá àgbàlagbà kan tó jẹ́ ìyá ọlọ́mọ 9 ni a gbọ́ pé ó gba ẹ̀mí ara rẹ̀ o ní ìpínlẹ̀ Delta. Ìyá àgbàlagbà ọ̀hún tí ọjọ́ orí rẹ̀ wà láàrin 70 ọdún sí ọdún 79 ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ó pokùnso nídàájí kùtùkùtù wàyí ọjọ́ ajé ọjọ́ 6 oṣù kọkànlá ọdún yìí. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló sọ àwọn ará agbègbè kan tí wọ́n ń pè ní Enajemawa tí ó wà ní òpópónà Warri sí Sábẹ́lẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Warri South ní ìpínlẹ̀ Delta sínú ọ̀fọ̀ ńlá. Wọ́n ní inú ilé ìgbọ̀nsẹ̀ kan tí ó jẹ́ ti gbogbogbò nínú ilé tí ìyá náà ń gbé ní ìyá àgbàlagbà náà ti fi ìró aṣọ so ara rẹ̀ gọ́ sí lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀. Wọ́n ní àwọn èèyàn ni wọ́n ti sọ wípé ó ṣeéṣe o kí ó jẹ́ wípé bí gbogbo nǹkan ṣe rí lórílẹ̀‐èdè yìí ló mú kí ìyá àgbàlagbà náà gbérú ìgbésẹ̀ yìí, ṣùgbọ́n ohun tí ó ṣokùnfà irú ìgbésẹ̀ tí ìyá àgbàlagbà yìí gbé ni kò tí hàn gbangba kedere sí ẹnikẹ́ni lásìkò tí wọ́n fi ń kó ìròyìn yìí jọ. Ìyá àgbàlagbà náà tí wọn kò dárúkọ rẹ̀ ni wọ́n ní ó jẹ́ ọmọ bíbí agbègbè Olóhùn ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ugele ní ìpínlẹ̀ Delta. Ní ìpínlẹ̀ Benue, arákùnrin ẹni ọdún 29 kan gba ẹ̀mí ara rẹ̀ o látàrí bí kò ṣe rí gbèsè tí ó kó sórí okòwò rẹ̀ san padà. Arákùnrin ọ̀hún ti ṣe ẹni ọdún 29 tí orúkọ rẹ̀ jẹ́ Telfa Ofega ni ó gba ẹ̀mí ara rẹ̀ látàrí bí kò ṣe láǹfààní àti rí owó tí ó yá fún okòwò rẹ̀ san padà. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé arákùnrin ọ̀hún yá owó kan láti ṣe okòwò tí ó sì jẹ́ wípé ìrẹ̀wẹ̀sì ọkàn débá lẹ́yìn oríṣiríṣi ọ̀nà tí ó gbà láti rí owó náà san padà, ṣùgbọ́n tí gbogbo rẹ̀ já sí pàbó. Inú yàrá inú ilé ìtura kan ni wọ́n ní arákùnrin náà dákẹ́ sí o ní agbègbè Garki ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún yìí lẹ́yìn tí ó gbé oògùn olóró sniper mu. Ẹni tí ń ṣe ọ̀rẹ́ arákùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Mercy Akwari sọ wípé arákùnrin náà ti fi ìgbà kan rí sọ fún òun wípé òun mà ní àwọn nǹkan tí òun là kọjá nínú ọkàn tí ó sì ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn fún òun, ṣùgbọ́n tí òun bí ọ̀rẹ́ rẹ̀ tí òun ò fura sí ohun tí ó ń sọ nígbà náà. Wọ́n ní wọ́n ti wá lọ sin arákùnrin ọ̀hún o sí ìlú rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Bwande ní ìpínlẹ̀ Benue ní ọjọ́ 4 oṣù kọkànlá ọdún tí a wà yìí. Ní ìpínlẹ̀ Bauchi, àwọn jàǹdùkú kan tínú bí ni wọ́n gba ẹ̀mí afurasí adigunjalè kan níbẹ̀ o. Afurasí adigunjalè náà tí ẹnikẹ́ni kò mọ kankan nípa rẹ̀ ní àwọn gédè gọ́ngú kan ti gba ẹ̀mí ẹ̀ o lásìkò ìgbà tí wọ́n sọ pé ó ń gbìyànjú àti ṣiṣẹ́ láàbí ọwọ́ rẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Bishop Moore Memorial School tí ó wà ní agbègbè staff quarters ní ìpínlẹ̀ Bauchi, ìyẹn ní ọjọ́ ìsinmi tí ó kọjá yìí ti ṣe ọjọ́ 4 oṣù kọkànlá ọdún 2023. Wọ́n fìdí ìròyìn múlẹ̀ wípé ní nǹkan bíi aago 4:00 ìdájí ọjọ́ ìsinmi náà ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi nípasẹ̀ alukoro iléeṣẹ́ náà SP Ahmed Wakili bí ó ṣe wí, ó ní ikọ̀ àwọn elétò ààbò tí ó wà ní agbègbè náà ti ṣe GRA Police Divisional Headquarters lẹ́yìn tí DPO ọ̀gá ọlọ́pàá náà léwájú àti àwọn ikọ̀ vigilante ni wọ́n tètè jígìrì sí ìṣẹ̀lẹ̀ adigunjalè náà. Ó ní nígbà tí àwọn ikọ̀ àwọn yóò fi dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, àwọn afurasí náà tí wọ́n já gidi gọ́ngú ni gbogbo wọn ti fẹsẹ̀ fẹ́ gba àwọn òkè ńláńlá kan tó súnmọ́ tòsí ibẹ̀ sá lọ, ṣùgbọ́n àwọn lé wọn bá ò tí àwọn sì mú lára wọn ṣíkún. Wọ́n ní bí àwọn ṣe tètè dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ló ṣe okùnfà bí àwọn jàǹdùkú yìí kò ṣe láǹfààní àti gba ẹ̀mí lára àwọn afurasí tí wọ́n bá níbi ìṣẹ̀lẹ̀ náà, tí ó sì jẹ́ pé wọ́n pàpà gba ẹ̀mí ọ̀kan lára àwọn afurasí adigunjalè náà. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn náà. Ní ìpínlẹ̀ Bauchi, arákùnrin kan gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra lásìkò ìgbà tí ó ń dán ayẹta ìbọn wò lára rẹ̀. Àwọn oníṣòwò ẹja ṣe ìwọ́de lórí bí owó ẹja ti ṣe gbẹ́nu sókè ní ìpínlẹ̀ Ògùn. Ìyá àgbàlagbà kan tó jẹ́ ìyá ọlọ́mọ 9 gba ẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Delta. Bákan náà ní ìpínlẹ̀
Benue arákùnrin ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n kan gba ẹ̀mí ara rẹ̀ látàrí bí kò ṣe rí gbèsè tó yá fún okòwò rẹ̀ san padà. Ní ìpínlẹ̀ Bauchi àwọn jàǹdùkú kan tí ń bí gba ẹ̀mí afurasí adigunjalè kan. Kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti ní òun jẹ́ lórí ìròyìn Kayegbo fún tòní. Ẹ ṣé tí ẹ wà ńbẹ̀ tí ẹ gbọ́ wa lórúkọ gbogbo àwọn aláṣẹ ìkànnì Jígí Alára náà là ń kí wa wípé ẹ dákun ẹ bá wa pín ẹ share kẹ́ like kẹ́ subscribe. Oluwaseun Adeoye lórúkọ tí èmi ń jẹ́ o. Ọlọ́run ọba mi Èdùmàrè kò ní kọ̀ àtúnrí wa ó dìgbà.